If they have not done well, we have rights to say no, and we have said no. Wàhálà rẹpẹtẹ nílé ìgbìmọ̀ aṣòfin Èkó lọ́jọ́ tí wọ́n yọ olórí ìgbìmọ̀ aṣòfin Èkó ní wàhálà kò ti sinmi o. Ṣèbí nígbà tí wọ́n yọ ọ́ lọ́jọ́ náà orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n sọ pé wà bó ti ṣe lé ní àwọn tí wò wípé báwo gan ni wọ́n ṣe fẹ́ ṣe tí kìnìún ọ̀hún kò ní gba ọ̀nà míì yọ. Ṣá o ọ̀rọ̀ tí àwọn rò pé ó ti kúrè mí kìnìún ọ̀hún ò má tí ì kúrè gbó ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó ọ̀nàdìbò Muyiwa Jimoh ti sọ pé níṣẹ̀lẹ̀ yẹ kí wọ́n pàṣẹ kí ọkùnrin Muda Eko ìlọ ọ̀rọ̀ ọkùnrin ilé o. Ó ní ohun tó ń sọ kiri wípé òun sì ní olórí ìgbìmọ̀ aṣòfin Èkó ohun tó burú gbáà ni bẹ́ẹ̀ ló tako òfin àti ìlànà táwọn ń lò nílé ìgbìmọ̀ aṣòfin. Ó ní ẹni tó bá lóru ìpèdè bẹ́ẹ̀ tó sọ pé òun ní olórí lẹ́yìn tí ẹnìkan ti gba ipò mọ́ lọ́wọ́ Muyiwa Jimoh ti sọ pé irú èèyàn bẹ́ẹ̀ níṣe ni ó fẹ́ máa ṣàìdèrò ipò ọ̀hún. Fún ìdí èyí níṣẹ̀lẹ̀ yẹ kí wọ́n lé nílé ìgbìmọ̀ aṣòfin kó lọ ọ̀rọ̀ ọkùnrin ilé dáadáa. Aṣòfin tẹ́lẹ̀ yìí sọ lórí ètò kan lórí tẹlifíṣàn láàárọ̀ òní Monday yìí ó ní ká ní òun ṣì wà nílé ìgbìmọ̀ aṣòfin ni fún ọgbọ́n ni òun yóò gbé ìgbésẹ̀ báwọn yóò ṣe jáwé lọ́jọ́pọ̀ sílé fún ẹni tó ti darí ilé ìgbìmọ̀ aṣòfin Èkó yìí fún ọdún mẹ́wàá gbáko. Tẹ́ ò bá gbàgbé Muda Eko ẹni tí ṣe olórí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin Èkó tẹ́lẹ̀ ti yari ó ní wọn kò lè yọ òun kúrò nípò olóníyọkúyọ bẹ́ẹ̀ àti pé bí wọn kò bá fẹ́ ẹran tó ń jà jí kí òun mọ nípò ọ̀gá àwọn nílé ìgbìmọ̀ aṣòfin Èkó ó ní irú ìfẹ́ tó máa ń dá o ó sì ní odù tí wọ́n gbọ́dọ̀ kì kí wọ́n tó ní kí òun lọ darapọ̀ máwọn ọmọ ìgbìmọ̀ tóun náà yóò di ordinary floor member yányán. Ṣèbí nìkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin Èkó di ìpàpá lóòótọ́ kìí ṣe gbogbo wọn nínú 40 èèyàn tí wọ́n ń jókòó ṣòfin lẹ́kọ̀ọ́ 22 inú wọn ló nawọ́ sókè tó sọ pé ìdí Muda ṣírò ọbaṣá ṣe nípò olórí tó gẹ̀ kó lọ jókòó sáà ní ọ̀pọ̀ èèyàn ó yẹ fi òun lùlù àgámọ́ gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́kọ̀ọ́ jẹ́ kí ni ẹ̀sìn tí wọ́n fi kan ọkùnrin tó ń ṣojú ẹkùn ayége yìí nílé ìgbìmọ̀ aṣòfin Èkó wọ́n ní Muda ṣírò ọbaṣá tí kò gbowó tó wọlé sílé ìgbìmọ̀ aṣòfin Èkó jẹ tán o. Wọ́n ní yàrá ìrònú ní ọkùnrin yìí ń ṣe bí ọmọ olónìí tí ìwà àjẹbánu sì mú dáadáa bíi ṣòkòtò kàwá àgbà tọmọ oṣù mẹ́ta jogún bá nílé èyí àti àwọn wàhálà míì tó wà nílẹ̀ tẹ́lẹ̀ nìyẹn o. Pàápàá ètò ìṣe pẹ̀lú bí wọ́n ti ṣe sọ pé olórí aṣòfin Èkó yìí ń tẹ gómìnà Èkó lójú mọ́lẹ̀ tí wọ́n sì torí ẹ̀sùn yìí ṣèkìní yẹn fún nígbà tó wà lókè òkun tó lọ gbàtẹ́gùn gidi sára. Ṣáà ọkùnrin Muda Eko yẹn náà ti sọ̀rọ̀ ó ti sọ pé eré palásán ni àwọn aṣòfin Èkó ń ṣe nítorí kò sẹ́nìkan báyìí tí ó lè gba àkàtà lọ́wọ́ akitì ìyẹn kan báyìí kò sì lè gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ o. Ó láwọn tí wọ́n kóra wọn jọ yẹn tí wọ́n sọ pé àwọn yọ òun dànù ó ní aláwàdà bíi bàbá sùwé tó ń tẹ ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù níwọ̀n nítorí wọn kò tẹ̀lé òfin àti ètò tó ń ti ìlànà tí wọ́n fi máa ń rọ èèyàn lóyè gẹ́gẹ́ bí olórí aṣòfin. Sátidé ọjọ́ àbámẹ́ta tó lọ yìí náà ni ó jáde tán yányán òun nílé ẹ̀ láyége lẹ́kọ̀ọ́ ó ní wọn kò ṣe bó ti yẹ tí wọ́n fi gba ipò lọ́wọ́ òun tí wọ́n á gbé fún obìnrin èèyàn arábìnrin Mojísọ́lá Miranda ẹni tí ó ṣojú ẹkùn ìdìbò Àpápá kìíní. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ọdún 22 ni Muda Eko ti lò nílé ìgbìmọ̀ aṣòfin Èkó bẹ́ẹ̀ ló ti ṣolórí wọn níbẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn ṣùgbọ́n bìrì báyìí ni nǹkan yìí o lọ́jọ́ tí ọkùnrin Muda Eko kò sí nílé táwọn akẹgbẹ́ ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin Èkó kóra wọn jọ tí wọ́n sì yọ dànù bíi jìgá lọ́ ti ṣe sọ ọ́ náà nìyẹn o. Bẹ́ẹ̀ ni wọ́n fi òǹtẹ̀ lù gbì ní wọ́n bá sọ pé olórí aṣòfin Èkó ti kúrò nípò ọ̀hún kí òun náà padà sísàlẹ̀ kó lọ di floor member níbẹ̀. Lọ́dún tó kọjá ni wàhálà ti bẹ̀rẹ̀ wẹ́rẹ̀ lásìkò ọdún kérésì tí Àkànbí lo ìsinmi ọdún nílé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n mú ẹjọ́ Muda Eko sun ààrẹ Nàìjíríà. Wọ́n ní ọkùnrin kò jẹ́ kí ètò ìṣèjọba rọrùn fún Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó. Wọ́n ní kò jẹ́ kí nǹkan rọrùn fún ọkùnrin náà rárá kí Bọ́lá Tinubu fa Muda Eko létí kó bá a sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ kó yẹ kó ìdààmú òun ìpòrò ọkàn bá ọ̀gbẹ́ni gómìnà tó ń darí àkóso Èkó lọ́wọ́. Ṣèbí ó pẹ́ tí wọ́n ti ń gbé kinní ọ̀hún kiri o wípé olórí aṣòfin Èkó yìí ìyẹn Muda Eko fẹ́ ṣe gómìnà. Wọ́n lọ́kùnrin náà múlẹ̀ gidigidi bẹ́ẹ̀ làwọn kan sọ pé ìgbésẹ̀ ọ̀hún kò dùn mọ́ àwọn kan nínú o. Ní àwọn tọ̀hún yìí kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti sọ di nǹkan míì mọ́ lọ́wọ́. Ṣá o àwọn ọlọ́gbọ́n ayé àwọn ọ̀mọ̀ràn sọ pé ariwo tí Muda Eko ń pa kiri yìí wípé ìyọkúyọ ni wọ́n yọ òun tó ń fi kún kiri wípé àwàdà lásán ni wọ́n ṣe òun sì ni olórí aṣòfin Èkó lẹ́yìn tí Jagaban ti fọwọ́ sí i lórí bí wọ́n ti da àgbo ẹ̀ síná bẹ́ẹ̀ pé òun náà ti kọ́kọ́ sọ pé iyọ̀ tí wọ́n yọ Muda Eko bí pé wọ́n dìtẹ̀ gbàjọba wọn lọ́wọ́ ni o ṣùgbọ́n òun faramọ́ tó wáyé pé ohun tí àwọn aṣòfin Èkó fẹ́ nìyẹn kì í ṣe Bọ́lá Tinubu nìkan ló sọ pé kí àwọn aṣòfin Èkó gbọ́n sọ̀hún bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ àgbààgbà ẹgbẹ́ bí olórí aṣòfin Èkó tẹ́lẹ̀ ṣe wọn fapá jánu wọ́n ní wàhálà ni fún un lágbo òṣèlú lẹ́kọ̀ọ́ kí àwọn tó bá mọ̀ dáadáa ó ti sì pé padà kó lọ sinmi ariwo òun àròyé yẹn tó ṣe kiri kó ètè bá kádàrá kó lè rí nǹkan míì jẹ àti pé sáàlà ni
ọlọ́run ọba nìkan ni ó nígbà ṣùgbọ́n ẹ lọ́wọ́ Ọbaṣá ti sọ pé òun kò sọ fẹ́ nìkan báyìí rí wípé òun fẹ́ du ipò gómìnà o bẹ́ẹ̀ ló tẹnu mọ́ dára wípé ó sì ní olórí ilé ìgbìmọ̀ aṣòfin Èkó kí wọ́n tètè lọ sọ lọ́jà o. As we speak, I surpass my history, my position, and everything I think of. Experience as well. So I respect my colleagues in the Lagos State House of Assembly. They are my brothers, they are my sisters, they are my colleagues. I respect them, and I will continue to do that because I spent very most important of my life in that house. Anywhere you work for 20-something years, you cannot disregard and you cannot take for granted. I believe in removal. There is no impeachment in the assembly. You cannot impeach speaker. Probably there is a mistake from them. You can only remove one of them. You can only remove the speaker. And if you are going to remove, you must ensure you follow the rules of the law. I am not afraid to be removed. What else am I looking for? If I serve as a speaker of Congress and I serve as a member of the House of Assembly since 2003 up to date. So what is the problem? Nothing. And the former councillor of the legislature. What I'm saying, if you want to do that, do it constitutionally. Follow the due process. Okay, let me ask you. Early in the morning on that day, policemen invaded the House of Assembly, led by the Commissioner of Police. What was he doing in the House of Assembly? What was his business in the House of Assembly? My house in Agege was invaded. More than 200 policemen go and investigate. And this house was blocked. My people from Agege were detained in blackmail. My children did not sleep in this house on that day because they were locked out, and my wife kept inside. Go and verify. Afterwards, go and verify. For me, I'm not afraid. What should I be afraid of? It is not title of Baba Muda's house. So it's just like a soldier. You have to reason like a soldier. When a soldier is going to war, you may come back and you may not come back. I'm not my thinking and my listening. One and split. I'm not afraid of being removed. If you remove me, you are not taking my life. And it's not going to stop me from being member of the house. I represent a constituency. And I continue to represent I stand up for my people in Agege. Repeatedly, they have returned me to represent them for 6 times. So what should I be afraid for? But all we are saying is that if you want to achieve something, do it well. Not because you realize that I've been out of the country and you have brought police there to invade the House of Assembly, to invade my house in GRA, invade my house in Agege. It doesn't make sense. Lagos, our Lagos is a state that others look up to, and we must not denigrate Lagos. We must not pull it down. It's not like any other state. If you want to do something, and somebody who claims to be a historian of the assembly, in his erroneous put-up or write-up, said Obasa had been involved in so many removal and all this and all that. Fine, I cannot deny the facts. But let us ask question. When Pelumi, my brother, who I love so much, and I fondly call him Brother Wahidi,
when he was removed, he was in the house, and there was no police involvement. It was done on the floor of the house, without broken into the chamber, and without presenting fake mace. When Teddy showed my sister, my lovely sister, my friend, when she was removed as the deputy speaker, we were all there on the floor of the house. We did not invite any police. It was done peacefully. And the members that were suspended, it was done by the majority of the members on the floor of the house. So if someone is claiming to know much, then he should go back and learn and study bára yé bá bẹ̀ mí mi ò ní gbọ́ o lórí ọ̀rọ̀ bá bẹ̀ mí ò ní gbà ká pẹ́pẹ́ ẹ̀dọ́gbọ̀n ká bẹ̀ mí mi ò ní gbà o mi ò tiẹ̀ ní gbà ní ẹ̀ lè sọ ẹ ṣe máa sọ fún mi ẹ sọ wípé mi ò ní wà lórí tíìfì máa wà lórí tíìfì ibi tó kún fọ́gbọ́n ìmọ̀ òye dọkumẹ́ntìrì wà ńbẹ̀ orí alárabàrà wà ńbẹ̀ àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé wà ńbẹ̀ àwọn òní àti òlọ́mọ nínú ẹ̀rọ ẹ máa wo Alore TV. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀, ìrírí ayé pọ̀ ńbẹ̀, òtítọ́ pọ̀ ńbẹ̀, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ńbẹ̀. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nile òkúni. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí ìlànà. Ẹ máa wò ó. Kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà. Àgbèrè àgbèrè. Ẹ máa wò ó. Ẹ máa like.